Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Kájọ kẹ́kọ̀ọ́ lára dúkìá Ọlọ́run ọba yìí. Dúkìá. Ìran bàbá mi kọ́ ló lè wé, ìran bàbá mi kọ́ ló lè gbò. Ọlọ́run ọba ọlọ́lọ́ Olódùmarè òun ló dá igi àti igbó sínú igbó fún ìwòsàn ara wa. Ó kí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń fòótọ́ ọ̀nù jáwé àtẹ̀yin àgbààgbà tẹ́ ń fòótọ́ ọ̀nù wàgbò. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ etí tí ń gbọ́ mi, ìwọ ti mọ orúkọ ewé yìí, o sì ti mọ̀ ń pa rẹ̀. Ṣùgbọ́n àwọn àgbàlagbà ní ajogún Ifá tó lóun ọ̀fẹ́ kú mọ́. Ẹni tó ní Ifá kí ni kó wá ṣe o. Ẹnìkan kì í sì júbà fòògùn sínú kú. Ìgbà tó ní ìmọ̀ kan tó fi mọ̀ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ tó wá gbé títí tó fi kú, wọn ò ní ṣàdúrà fún ọ. Kódà àwọn ò ní fi ohun rere rántí rẹ̀. Ohun tí fi ń da ni kéèyàn okú kí wọ́n máa sọ pé yóò dáa fún bàbá yẹn lọ́nà ọ̀run, òun ló kọ́ mi ní kíní ìjù, kí wọ́n máa sọ pé eléré ibú bàbá òun béèrè ń báyìí kó lè fóun ẹ̀rí kódà. Ó yẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan. Ẹ yá mi létí yín tọ̀tún, ẹ fi tòsílẹ̀ kẹsẹ̀ ló kẹ́mú. Ẹ wo ewé yìí dáadáa. Nílẹ̀ Yorùbá wọn máa pè ní ewé amúnútutù. Ìmọ̀ ẹ̀kọ́ tẹ́yìn máa pè ní ìlú ọ̀dọ̀ tiyín o tàbí lórílẹ̀‐èdè tó ká wa mọ́ o. Ewé amúnútutù yìí oríṣi méjì ni. Pupa rẹ̀ ń bẹ, funfun rẹ̀ ń bẹ, pupa rẹ̀ lélẹ́yìí. Ewé náà ó wúlò púpọ̀ gan-an ni. Ìwòsàn ara ó wúlò fún. Ìdínà àmì òkùnkùn ó wúlò fún. Tó bá dàbí ẹni ká pé èèyàn wojú ọjọ́ pé ojú ọjọ́ sábà kò dáa tó, pé béèyàn bá ná kan tán òní ọ̀wọ́lé. Àwọn àgbàlagbà máa mú ewé amúnútutù, wọ́n já funfun, wọ́n já pupa. Ẹ gbọ́, wọ́n já pupa, ó sì já funfun. Wọ́n wá lọ̀ ọ́. Tí wọ́n bá lọ̀ ọ́ tó kúnná lọ́múlọ́mú, wọ́n fi mílíìkì kù, wọ́n fòyín sí, wọ́n wá ṣàdúrà sí bákan, wọ́n sì gbé e mu. Ṣùgbọ́n ṣàkíyèsí kan pé ìjọ tó o bá lò ó, má sùn mọ́bìnrin, wàá rí ìyanu ọwọ́ Ọlọ́run. Ó sì kí ni mo pè é? Ó rí ìyanu ọwọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń bá bọ̀, ewé tó ń wò yìí, ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru, ẹni kọ́ máa ṣe ewé yìí lọ́bẹ̀ jẹ dáadáa. Pàápàá tó bá ń já pupa rẹ̀ àti funfun rẹ̀ tó ń gbó, ọ wá yọ omi rẹ̀, fi oyin sí kó máa mú lóòrèkóòrè. Ẹ̀jẹ̀ ríru yóò fi ọ́ lẹ̀.
fún ọkùnrin tí àdínkù agbára rẹ̀ tó jẹ́ pé omi ara ẹ mọ̀ pé aláwájá ó lè ṣẹ̀ méjì ó lè ṣẹ̀ márùn-ún omi ara rẹ̀ kún ni o omi ara rẹ̀ kún ni o tó o bá ní agbára tí jẹ́yìn ó lè ṣe kémúkémú ẹlòmíì lérò pé à ń lo alẹ́ à ń lo jẹ̀díjẹ̀dí àbẹ́ à ń lo ọ̀pá ẹ̀yìn ìwo ni wọ́n máa ń mu káàkiri ni wọ́n ń pè ní tó o bá ṣe é tán tó o fòògùn olóró tó fi ṣe ohun tó o fẹ́ ṣe ó rí i pé tó bá yá yóò padà rẹ̀ ọ́ yóò rẹ̀ ọ́ wẹ̀sì ohun tó jẹ́ kó o ní okun àtagbára yẹn tí òfin ní dà rẹ̀ sí ọ lára òun ni ohun tí mo fẹ́ kàkàlẹ̀ yìí ẹ̀yin ọkùnrin ẹ gbìyànjú kẹ́ ẹ máa mu ewé yìí tàbí kẹ́ ẹ ní wọ́n máa sè é lọ́bẹ̀ jẹ fún yín ewé yìí kẹ́ ẹ máa sè é lọ́bẹ̀ jẹ ẹ máa búùsì agbára ọkùnrin kìí ṣe alẹ́ o kìí sì ṣe jẹ̀dí o ṣùgbọ́n okun ara ní máa jẹ́ kókun ara èèyàn kó máa ṣe kémúkémú tọ́wọ́ dàbẹ́ ní kápẹ́ ẹ rí i pé èèyàn ń rù ń gbẹ ń rù ń gbẹ ẹni kó máa ṣe ewé ìjẹ lọ́bẹ̀ ewé amúnútutù yìí tí obìnrin bá ń wo ojú olúwa kápẹ́ ń wo ojú olúwa tó bá ti parí nǹkan oṣù rẹ̀ ẹni kó mú ewé amúnútutù pupa àti funfun ẹni kó lọ̀ pọ̀ dáadáa kó fi ṣe ẹja aborí gbígbẹ yóò fi epo sí ìyèrè kànáfùrù yóò fi ṣe é ẹni kó máa jẹ tí bá ti ń parí nǹkan oṣù rẹ̀ kó wọn àtọkọ rẹ̀ wọ́n jọ máa lóòdù ara wọn ẹ rí i pé ẹni náà yóò dúpẹ́ ọlẹ̀ ayọ̀ sọ náà orúkọ mi ní Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́ẹ̀kan sí tínú obìnrin bá máa gbóná torí pé inú ẹlòmíràn máa gbóná tó jẹ́ pé yóò máa làágùn kíkankíkan ni ẹgbò ewé méjèèjì ẹsẹ̀ ẹgbẹ́ sínú fìrìgò àwọn èèyàn mi ní Kútọ̀nù ni wọ́n pè ní fìrìgò fíríjì ní jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ fírísà ní gbé síbẹ̀ kó tutù dáadáa ẹ máa ṣẹ́ omi náà mu àrùn inú gbígbóná yóò sì fi ọ́ lẹ̀ ọ̀dà púpọ̀ ní ewé yìí ọ̀dà gan ni o tí a bá wá rí i pé ara máa ń jáwùn jẹ àbí àwọn kòkòrò tí ò nítumọ̀ ní máa ń mú un ní ara kó lọ ewé méjèèjì yìí pẹ̀lú imí ọjọ́ ẹ̀pọ̀ mọ́ òrí kólúwa rẹ̀ ó máa fi para ara jíjájẹ yóò dòun gbàgbé ṣe ní bó ṣe wá lọ méjèèjì ó máa tún gbó ó máa fóyin ṣe kó máa mú lágbára Ọlọ́run yóò báramu ewé ìdá púpọ̀ ìwúlò rẹ̀ pọ̀ jantirẹrẹ ọ̀pọ̀ jantirẹrẹ àwọn àgbàlagbà ó tún ní iṣẹ́ tí wọ́n fi ṣe tó jẹ́ ìyọnu tó ń rìn dòdò dáadáa ẹ̀jẹ̀ àkókò fún wa lẹ́ẹ̀kan náà ìyọnu ewé yìí ẹja ewé yìí méjèèjì ẹja méjèèjì pọ̀ ẹja ewé làpálàpá funfun náà kẹsì já pupa rẹ̀ ewé rere akọ ewé rere abo ẹ ti já lura wọn láàfíà ẹ kó sódó ẹni wọn gun lọ́múlọ́mú ẹ ti gun lọ́múlọ́mú tí a bá kó ọṣẹ rẹ̀ tàbá kó ọṣẹ rẹ̀ tán bí ọba wọ irú ọṣẹ tó bá wọ ló lè fi pò ó ẹ máa wẹ̀ báwo kí ayé ọmọ abínú síyàn tó àbí káwọn èèyàn máa lo inú ní bínú síyàn tó wọn ó mójú kúrò lọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wọn ó mójú kúrò lọ́rọ̀ rẹ̀ àṣírí ńlá pọ̀ ní ara ewé amúnútutù a tẹ̀síwájú lórí ẹ̀ níjọ́ mi ọjọ́ rẹ̀ orúkọ mi ní Lukman ọmọ Àyándárè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group fún ìtẹ̀síwájú lórí àti máa gbọ́ oríṣiríṣi ètò wa bí ṣe ń lọ
WhatsApp group yìí ọ̀nà méjì ló pín sí. Ìkan bẹ owó ni wọ́n fi wọ́n bẹ̀, àwọn kan bẹ public ni ẹ̀ ní fowó wọ́n bẹ̀. Ṣùgbọ́n tó jẹ́ public yìí o kálá o ọ̀fẹ́ lẹ́ wọ̀ bẹ̀ o ẹ̀ láǹfààní àti béèrè kankan o ẹ̀ lè post kankan síbẹ̀ o lẹ́yìn pé tẹ́ ẹ bá ń sọjọ́ òbí òun lẹ́gbẹ̀ẹ́ fọ́tò yìí síbẹ̀ pé káyọ́ ṣàdúrà fún fọ́tò ẹ̀yọ́ wúrò kan. Tí ẹ bá lọ sẹ́ndì líǹkì kan wá abẹ́ lọ sẹ́ndì fídíò kan wá àtẹ̀yìn àti ohun tẹ́ bá sẹ́ndì ìtàlẹ́ bàrà yín. Bákan náà yín ọkùnrin tẹ́ bá wọ bẹ̀kẹ́ ni pé tẹ́ ẹ̀dẹ̀bẹ̀ tẹ́ máa lọ léyàwó yàwó káàkiri o bẹ́ẹ̀ náà lẹ́yìn obìnrin ẹ má disturb ọkùnrin ọlọ́kùnrin níbi pé máa mú nọ́mbà wọn pé máa tọrọ owó lọ́wọ́ wọn o àbùkù lẹ́ẹ̀kan o ṣùgbọ́n ní private group yìí àǹfààní wà ńbẹ̀ láti béèrè nípa àlá ni àbí nípa nǹkan kan ni a ṣàlàyé fún wa yékéyéké torí pé ọjà tá a bá fowó rà kò gbọdọ̀ má kọyàn lówó a bá fowó rà òyì kò gbọdọ̀ má kọyàn lójú bí a bá sì fowó ra ọjà dandan ni kò rí ta so bó ṣe jẹ́ nì. ẹ rí níbi ìyẹn ẹ san owó wọlé ẹ sì máa sanwó lóṣooṣù ṣùgbọ́n ọ̀tẹ̀ bá fẹ́ béèrè nípa ìrìn àjò yín ẹ sanwó ọ̀tọ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ̀ ń béèrè tẹ́ máa pẹ́ nínú fídíò yìí kan a gbọ́ níbẹ̀ pé 2000 ni láwọn ará Kútọ̀nù àwọn ní àpò méjì lára o àwọn fídíò tẹ́ ń wò yẹn fídíò àti bí ọdún 5 sẹ́yìn gbà àmọ́ wà Bàrígà ni o kò rí bẹ́ẹ̀ mọ́ o àdúrà wọ́n gbà yọ̀ọ̀yẹ̀ wa kò ní yẹlẹ̀ lábàá olè lè fi darapọ̀ wá lórí WhatsApp tàbí tẹ́lẹ̀ fi bá mi sọ̀rọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 nọ́mbà kejì tó jẹ́ nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928. Tábà ti pè nọ́mbà Nàìjíríà ní dàrẹ́tì tí ò lọ ẹ̀yẹn pè mí lórí WhatsApp tàbí kẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ sì rí i pé lọ́wọ́ kan yóò wọlé. Yẹ́yẹ́ wa o kò ní yí ẹlẹ́ o á dára fún wa o kò ní àsan wa o ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ìbẹ̀yìn o olórí ìbárí bá a.